kì í ṣe ìròyìn mọ́ wípé lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí í ṣe ọjọ́ kọkànléníogún nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí the 21st of November 2025 ó ní àwọn tóògì yan àwọn ọmọ ọ̀ta tó tún ń pè lọ́mọ gàǹfé iná mà lọ kọlu gbajúgbajà olórin fújì ni tó jẹ́ àgbà akínlẹ̀ Yorùbá èyí olóyè Abbas Abdulqudus Àkàndé ẹtì ògbà yìí mà sí Òbésèré tàbí ọmọ Rápálá tàbí PK the Force tàbí Ológbòjò iná mà lọ kọlù ní ìlú kan tí wọ́n ń pè ní ìlú Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo nítorí pé wọ́n fẹ́ gba gbogbo owó tí pàpá gẹ́gẹ́ bó ṣe máa ń pe Òbésèré tí ó pa lójú àgbo ní ọjọ́ náà. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tán ṣojú wọn ní ìpínlẹ̀ Ondo èèyàn ní ìlú Òkìtìpupa bó ṣe ṣàlàyé fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àwọn kan ló fẹ́ ṣòkú ní ìlú Òkìtìpupa tó sì jẹ́ pé Òbésèré ni wọ́n pè láti wá dá wọn lára yá èèyàn láti wá fún ìdábìrà. Bẹ́ẹ̀ la gbọ́ pé pápá ìṣeré kan tí wọ́n ń pè ní Government Field tó wà ní ìlú Òkìtìpupa ni wọ́n ti ṣe ayẹyẹ náà níbi tí Òbésèré tó ti wá fi ìlú àti orin ẹ̀ tó fọwọ́ dábìrà ṣùgbọ́n lẹ́yìn tí Òbésèré tó máa kọrin tán tó ní kóun máa kúrò ńbẹ̀ kóun padà sí ìlú Èkó tó ti wá làwọn ọmọ ìta náà máa lọ́nà dá Òbésèré lọ́nà wípé owó oríta lówó tó pa owó èṣù ni àfi káwọn gba ti ìpín ti àwọn níbẹ̀ ṣé Òbésèré kúkú ń ṣe olórin kékeré ọdún tiẹ̀ náà ti pẹ́ nídìí iṣẹ́ orin ó ti mọ̀ pé gbogbo ìgbà làwọn máa ń fáwọn ọmọ ìta lówó bẹ́ẹ̀ báyìí la gbé pé bàbá ó tọwọ́ bàpò gẹ́gẹ́ bí ọmọlúàbí tó máa ń ṣe gbogbo ìgbà tó sì fún àwọn ọmọ ìta náà lówó ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé àṣejù àwọn ọmọ ìta ìmàpọ̀ níṣe ni wọ́n ní owó tí pàpá fún àwọn ọmọ tó àfi káwọn tó gba gbogbo owó tó pa lórí àgbò kódà wọ́n ní owó tí Òbésèré gbé sínú báàgì àpò tó fi pawó ló wọ̀ wọ́n lójú tán láwọn fẹ́ gbà ọ̀rọ̀ ẹ̀ ló sì di wàhálà tó fi bẹ̀rẹ̀ sí ni máa kọlu Òbésèré kódà tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ ààbò tó tẹ̀lé Òbésèré àwọ̀ pé wọn bá lù nílùkulù wọn bá ṣe léṣe lọ́jọ́ náà ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ Òbésèré tó ń jẹ ayọ̀ ńlá tó tún gbé agbẹnusọ ẹ̀ àgbọ̀ pé òun ló gbé báàgì tí owó wà nínú ẹ̀ òun ló gbé dání eléyìí gan ló sì jẹ́ ká kọlù tán lu ọkùnrin náà nílùkulù débi pé wọ́n ti kàn ní apá kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé owó òbítíbitì owó tí Òbésèré pa lọ́jọ́ náà tí ayọ̀ ńlá tó gbé dání àwọn ọmọ ìta wọ́n rí owó náà gbà tí wọ́n sì gbé sá lọ. ọ̀rọ̀ ló mà di wàhálà ńlá tó di ariwo ṣùgbọ́n Òbésèré ò farapa kódà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ó ti lọ kọrin ní ìpínlẹ̀ Ògùn ní ilẹ̀ Ìjẹ̀bú. ṣá o ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Òkìtìpupa Honorable Andrew Ogunsakin ó ti sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí oníṣẹ̀lẹ̀ náà bà òun lójú jẹ́ gidigidi ó sì jẹ́ ìbànújẹ́ ṣùgbọ́n ó lóun yóò ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ ló lóun yóò bá Òbésèré sọ̀rọ̀ tó sì ní gbogbo àwọn tí òṣìṣẹ́ náà ni làwọn yóò fojú wọn wí ní òfin. lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé ọwọ́ ti tẹ méjì nínú àwọn afurasí tó kọlu Òbésèré tó sì jẹ́ pé níṣe ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Òbésèré ni wọ́n ń sọ pé ó yẹ kí wọ́n fi àwọn tọ́ọ̀tẹ̀ náà tó fi wọ́n jófin gidigidi.